ẹ̀skísà ẹ má talẹ̀ òòṣà o Ifẹ̀ lẹ́wà o bí èèyàn bá dọ́rú ẹ̀wò ń bísà ẹ̀mọ tó lè ṣẹlẹ̀ mo ti ẹ̀ láìkí wọ́n ti ń súnmọ́dọ̀ Ọ̀jájá ẹ máa ń sí kọ́ṣọ̀ ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá mi lẹ́ẹ̀kan sí i Tolúwa nílẹ̀ àtàwọn tó mọ̀ tán ẹ̀ àtàwọn tó lè dragi ẹ̀ àtàwọn tó lè lọ ilé ẹjọ́ àwọn èèyàn náà nílẹ̀ nítorí àkókò ẹ jẹ́ ká pé ẹ bá mi pàtẹ́wọ́ fún àwọn tí wọ́n fẹ́ ṣíde ètò yìí. Àwọn tí wọ́n fẹ́ ṣíde ètò yìí gbogbo wa la ti gbọ́ mílíọ̀nù tí bàbá wa ti sọ fún wa pé wọ́n máa fún wa ẹni àkọ́kọ́ tá a fẹ́ pè sórí gbàgede yìí àwọn ni Febishola Cultural. You're watching GboahTv. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. Kábíyèsí, ẹ̀yin gángan lo ìsà, kò sí ìkàwé kan, báwa gán lo ìsà, ẹ̀ẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láyé, kò ní kí àṣẹ mọ́. Àṣẹ. Mo kí gbogbo ẹ̀yẹ èèyàn pátápátá, iye ò ní jáse mọ́ fún gbogbo wa, gbogbo ara àṣọpọ̀ ọdún. Mo kí bàbá lọ́wọ́. Mo kiri sínẹ́pìtà mo rí ẹ mò ń bọ̀ mo kí bàbá lọ́wọ́ ẹ̀mí bàbá wa ó gùn fún wa. Àṣẹ. Wọ́n á pẹ́ wọ́n àyè bá ìsàn ṣe wọ́n àyè bá àárẹ̀ ṣe. Àṣẹ. Gbogbo ẹ̀ ni ó máa ṣojú gbogbo wa àwa náà ó sọ̀pọ̀ rẹ̀ àwa tá a wá lọ́dún yìí àá wà lẹ́ẹ̀ni kò ní jáse mọ́ fún gbogbo wa mo kí bàbá o. You're watching GboahTv. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you.